Mo kí gbogbo ojú tó ń wò mí jákèjádò gbogbo àgbáyé. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dì. Mo dúpẹ́ gidi gan lọ́wọ́ gbogbo yín. Àwọn àgbà èèyàn olólùfẹ́ mi Ṣọlá Ọlánìpẹ̀ Òparí Olódó. Gbogbo awuyewuye atótónu tó ń lọ lórí afẹ́fẹ́. Mo dúpẹ́ orí kọ́mẹ̀tì tó ní kálukú kọ́mẹ̀tì. Kò sí bí wọ́n ní kò sí bá ṣe máa rìn torí òní mi. Ṣẹ̀rọ̀sán ni. So gbogbo ọ̀rọ̀ gbogbo yọ lọ́hùn. Ẹ bá wọ̀ṣ mi pé láti bí ijọ́ mélòó kan ẹ̀rí pé mi kọ́mẹ̀tì sórí Ìparí Olódó kọ́mẹ̀dì yìí. Àwọn Facebook wọn fẹ́ approve page mi yìí, so wọn fẹ́ monetize ẹ̀ ni mo ṣe lọ open mi Ìparí Olódó 1. Tẹ́ bá lọ follow Ìparí Olódó 1 torí mo rí kọ́mẹ̀tì àwọn èèyàn kan rí gbogbo post mi. Ìjọ́ kejì tí Muyideen ti jáde tó ti lọ rúbà sí Àwẹ̀rí ẹ̀ tó rù ní Bódìjà, ìjọ́ kejì yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe skit mo ti post ẹ̀. Ẹ lọ bìlọ àwọn tó bá follow Ìparí Olódó 1, ẹ lọ follow Ìparí Olódó 1 torí mo ṣẹ̀ṣẹ̀ padà sórí page eléyìí lónìí báyìí bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi, mo ṣẹ̀ padà báyìí sórí Ìparí Olódó kọ́mẹ̀dì ni. Ìparí Olódó 1 lọ wo posting mi. Àná òde yìí mo wà ní Ìbàdàn ní Àgbàlá Gabriel pẹ̀lú Àgbàlá Gabriel, so mo lọ attend the program ẹ̀dẹ́ adẹ̀jókòó adẹ̀jọ́ sọ̀rọ̀ lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ tó ń lọ. Àti Muyideen ni o àti wèrè kan tó lóun pásítọ̀ tó lóun wá sórí ìjọ wa tó ní wọ́n fi lu jìbìtì ni. So tẹ bá rí àwọn pictures tí mo post yẹn, pictures ìgbà tó lọ bẹ̀bẹ̀ mi ni mo send àwọn pictures yẹn fáwọn blogger tí wọ́n bi mí léèrè pé báwo ló ṣe ń lọ. Mo jẹ́ kó yé wọn pé ẹni yìí ẹni bí na fi fi ṣólóore ni àwọn abá lórúkọ jẹ́ ẹ̀dá ni a ò mọ́rí from nowhere. Just ó wá fún sọjí from there. Ó dẹ̀ ní kí wọ́n wá tọrọ dáríjì bó lè lóhun máa ń jalè ṣọ́ọ̀ṣì kiri. Wọ́n ní kó máa lọ ṣe tọrọ foríjì káàkiri. So pásítọ̀ dẹ̀ gbàdúrà pé tó olú ọ̀fẹ́ pa aláṣẹ ìbí kòrò ní púpọ̀ àdá. So láti gbà ló dẹ̀ ń attend pé kó máa wá sí ṣọ́ọ̀ṣì. So gbàdúrà lóhun lọ sí Bible school bó lè máa kàn mú ní Sunday school. Good. So from there ó ní kan fún un lóhun fẹ́ gbalé. Wọ́n promise kó máa kàn wọ́n máa ṣe fún un. Kò tí tọ́sẹ̀ méjì ló ti bẹ̀ sí ní kọ́kọ́ tí post àwọn kan pé òun ṣiṣẹ́ pásítọ̀ fún wọn fún lo all this thing. Ìgbà tó yà mo bẹ pásítọ̀ mo ní bàbá tẹ bá wíṣ pé fẹ́ ẹ̀fọ́ owó ẹ̀ pé sọ́lọ́ tí ẹ fún tẹ bá máa fún. Wọ́n máa sẹ́ni 100,000 sí mo wà wí ẹ̀ ló tún sọ wípé 160,000 kó ṣe kó bá ṣe. Gbogbo lẹ́tí tó jókòó tẹ́ ṣe agreement wo nǹkan báyìí. Wọ́n máa nǹkan tó ń pè ní ìdùnnú home property. Ìdùnnú home property tó ń ta ilẹ̀ tó ní ilẹ̀ lájẹ káàkiri. Ó fún Àgbàlá Gabriel nílẹ̀ ó lọ ń ṣépè fún pé ilẹ̀ yẹn máa ṣàgbàlá Gabriel sí gbà yẹn. Later wọ́n pè wọ́n invite ẹ pé kó wá sọ̀rọ̀ tó sọ bẹ̀ pé ó tender apology. Ó tún lọ sọ́dọ̀ Àgbàlá ẹ̀rí bí ó ti dọ̀bálẹ̀ ó tún wá sórí ìjọ dọ̀bálẹ̀. You still come out again. Àwọn èèyàn máa wá ṣubú ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀dá tí Ọlọ́run bá ti gbé ṣubú ẹ̀ máa dá ayé kan lè gbé ṣubú. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín fans mi ẹ̀tẹ̀ntẹ̀ comment pé bóyá àwọn artist àjáde á come out. Mo jáde ẹ lọ bẹ̀ lọ́wọ́ àwọn tó follow for Ìparí Olódó. Mo jáde seriously. Mo jáde I stand by him mi ò ṣàbára mo rí jẹ́ o. Mi ò ṣàbára mo rí jẹ́ o. Ẹni tí Àgbàlá Gabriel ṣe fún mi Ọlọ́run bá ní ọba tó lè san lẹ́san rẹ̀ torí pé nítorí Ọlọ́run kọ́ gbogbo ṣe fún mi ló ṣe fún mi. Mi ò dẹ̀ fi bí ṣu. So agbára Ọlọ́run gbogbo ẹ̀dá tó bá wọ́n ṣubú ọmọ àṣubú lójú ọmọ aráyé wọn á dẹ̀ ṣubú lójú ẹ̀ náà ni. So mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin fans tẹ́já fans Àgbàlá Gabriel àti ẹ̀jẹ̀ fans wa. Ṣé gbogbo tó ń ṣẹlẹ̀ kò sí ẹ̀dá láyé tó ní alátakò. Ẹnìkan ní kọ́mẹ̀tì mo kọ́mẹ̀tì ní fídíò kan ọ̀dà. Ṣẹ́rí gbogbo nǹkan lẹ́yìn mo sọ mú ní níta rẹ̀ èèyàn ṣẹ́ lọ́rùn. Ṣẹ́rí àti Muyideen àti ọ̀gbẹ́ni ìròyìn tó ń fi bí ẹni tí ó ṣe kí nìyẹn. Àwọn èèyàn fẹ́ kí èèyàn tara wọn ṣẹ́ lọ́rùn torí gbogbo ohun tí wọ́n ń ṣe èèyàn tó gbẹ́ òun gbẹ̀yàn Ọlọ́run yòdì òun gbẹ̀yàn Ọlọ́run jà Ọlọ́run ló máa gbèjà fún èèyàn Ọlọ́run yẹn. Ṣé èmi wílé pé gbogbo wọn bó tilẹ̀ kàn pọ̀ tó Àgbàlá Gabriel Ọlọ́run wà pẹ̀lú ẹ̀ àfi tí ó bá jẹ́ pé kì í ṣe Ọlọ́run ọba yẹn lódò tì. So à ń comment o kì í ṣe pé bóyá ẹnìkan nìkan I comment mi ìdẹ mi ò sásẹ́yìn wọ́n sì mi ò ṣe nǹkan tó rújú. So mo rẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ọ̀gẹ̀dẹ̀ tó bá gbówó rẹ̀ sókè wọ́n á fi nara wọn nípa Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel ní ṣubú fáyé o lágbára Ọlọ́run. Mo ti sọ fún un pé kó máa tẹ̀síwájú iṣẹ́ tọ́lọ̀ gbà láràn ni agbára Ọlọ́run àjẹyè ló máa jẹ. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀ńtẹ́jọ́ lólùfẹ́ fún àṣẹyìn bloggers ṣẹ́yìn náà rí bó ṣe ń lọ tó it's a man of God. Ó ti Olúwa ló lè gbèjà ẹ̀. Àwa máa kàn gbìyànjú ká náà sọ̀rọ̀ Ọlọ́run bá ló lè gbèjà arú wọn. Ọlọ́run á gbèjà gbogbo bí tó ní ká gbọ́ bá ti ń rátakò àyìn ṣàlẹ̀ Ọlọ́run á gbèjà wa àgbèjà àjà. Orúkọ mi ní Ṣọlá Ọlánìpẹ̀ Òparí Olódó. I really still by mo support Àgbàlá Gabriel o. Ẹ máa kọ́mẹ̀ntì mò ń gbọ́ pé wọ́n jáde ní jáde o. Ẹ lọ follow Ìparí Olódó 1. Ẹ lọ wo kọ́mẹ̀ntì mi lórí Ìparí Olódó 1 mú skit tí mo ti yà lórí ṣe different against àwọn ọmọ pé it's more than 5 tí mo dẹ̀ post àwọn èdè rí.
ìtàbí táwọn yẹn wá ṣe tí aláríyá tọmọtọ wá ṣàbí all this thing kan ṣe ṣùgbọ́n ìbí lọ́mì mo dá wọn mo fún ọ lésì ẹ̀ so yìí mo ṣe padà sórí Ìpàdé Olódó comedy ni ẹ máa fọ́lọ̀ Ìpàdé Olódó comedy ẹ máa fọ́lọ̀ Ìpàdé Olódó one so èmi náà mo wà mẹ́kùn ní bàjẹ́ fún ọlọ́run wa fi hàn ayọ̀ àfi fọ́ lóyún àbúrò ní fọ́ lóyún ó ti yẹn kò ní bàjẹ́ I love your comments ní ìbínú ó ti yẹn ìgbà tó bá bẹ̀yìn ọlọ́run jà ọlọ́run àgbè ọlọ́run àbò náà jà.